a ti wà ní àpáta Ọ̀mí ní ìlú Ìbàdàn. Ibẹ̀ ni a wà fún awareness Yorùbá campaign. Gẹ́gẹ́ tí a ṣe mọ̀ pé ibi tó ń pè ní àpáta ní ìlú Ìbàdàn, ibẹ̀ ni a wà báyìí tí a ń create Yorùbá Nation awareness campaign. Àsìkò ti tó fún àwọn ọmọ Yorùbá láti gbára kúrò nínú oko ẹrú ní ọwọ́ ìjọba amúnisìn bí ẹrú. Àsìkò lélẹ̀ kò sí election ní 2023. Gbogbo àwọn ọ̀rọ̀ tó ti pa fún wa yẹn ó ti dópin. Àwọn ọmọ Yorùbá à ń fi àsìkò yìí sọ yín pé a ti ṣetán láti gbára wa kúrò nínú oko ẹrú lọ́wọ́ Fúlàní. Ó jẹ́ káwọn bàbá wa lọ sóko, ó jẹ́ káwọn ìyá wa lọ sóko, ó ń rẹ́pọ̀ àwọn àǹtí wa, ó ń rẹ́pọ̀ àwọn ìyá wa nínú oko. A lè dáko. A bá sọ pé a ní ìjọba, gbogbo àwọn ọ̀dọ́ náà ti padà nù tó sún wá di ọlọ́kadà tó ń jẹ́ ká rí mímú. Àsìkò ti tó. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá lọ gba 20 naira lọ́wọ́ olóṣèlú, eléyìí sọ̀rọ̀ òṣèlú o. Tẹ́ bá gba 20 naira, tẹ́ bá gba 1000 naira, tẹ́ ń gba kóńgò kárí kan lọ́wọ́ olóṣèlú tó ń mú tó jẹ́ yín máyé fún 4 years. Àsìkò ti tó báyìí sí àwọn ọmọ Yorùbá. A ti ṣetán, à ń lọ. Kò síjọba tó máa mú ẹ tó bá fún ẹ ní àbí ìgbà, tó bá fún ẹ ní síkà kó gbà. Jà fún ẹ̀tọ́ ẹ. Ẹ̀tọ́ ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ ló ń jà fún. Kò síjọba kankan tó fẹ́ mi lówó. No more election 2023. Àwọn ọmọ Yorùbá a ti ṣetán, à ń lọ. Kò sí election ní 2023. Orúkọ tèmi ni Ẹniọlá Matthew. Yorùbá! Yorùbá! Àwọn ọmọ Yorùbá a fi àsìkò yìí sọ yín pé a ti ṣetán, à ń lọ. Àṣẹ ẹlẹ́yàmẹ̀yà. Kò sọ̀rọ̀ pé Haúsá, kò sọ̀rọ̀ pé Yorùbá. Gbogbo àwọn ìyá wa náà ti pa nínú oko. Gbogbo àwọn òbí wa náà ti rẹ́pù nínú oko. Ó sọ̀rọ̀ àti wàdí aṣẹ́wó. Ó sọ̀rọ̀ ìgbéwádìí ọlọ́kadà káàkiri. Àsìkò ti tó. Ìwọ ọmọ Yorùbá tó bá ń gbọ́ mi, tó bá wọ̀ pé kí lélẹ́yìn sọ, tó dìde, kó jà fẹ́tọ̀ àwọn ọmọ ẹni ọjọ́ ọ̀la. Nísìn àkàwé kò ṣiṣẹ́. Tó bá ti fẹ́ wọlé, ó máa ní pé àwọn máa fún wa níṣẹ́. No more Nigeria. Yorùbá we are going. Yorùbá we are. We want a total freedom. No more Nigeria. Ẹ wo àwọn kan máa sọ pé ẹnu Yorùbá òkò. Ẹ gbàgbọ́dọ̀ wọ ẹnu òkò. Àsìkò lélẹ̀ káwa Yorùbá ká kúrò nínú oko ẹrú. Fún wa ibẹ̀ tó bá ti wọlé ó máa fún yín níṣẹ́, tó bá ti wọlé ó máa kọ́ ṣọ́ọ̀bù fún yín, tó bá ti wá wọlé at the end of the day ó máa ní kẹ́lọ́ máa sọ 20 million ó lè fẹ́ ní 20 million fún Yorùbá àṣẹrúmọ́. Eléyìí ṣe àwọn olóṣèlú, ìwọ ọmọ Yorùbá tó bá jáde ní 2020 tó bá lọ dìbò ògùn ló máa pa ẹ́. Ìwọ ọmọ Yorùbá tó bá jáde ní 2020 tó bá lọ dìbò fọlọ́ṣèlú tó gba agolo láìsẹ̀ yọ̀kan, tó gba ẹ̀rí dómì, oúnjẹ ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹnìyẹn. Ẹ̀yin náà wọ́n sì ẹ̀ẹ́dẹ́gbẹ́dú ẹ̀rọ máa sí yunifásitì tó bá ti jáde tán kò síṣẹ́ lórí irọ́ náà ni. Kò sí election ní 2023. Àwọn ọmọ Yorùbá ti ṣetán, àsìkò ti tán láti kó nínú oko ẹrú. Ó ń lẹ́pọ̀ àwọn yẹn wá nínú oko, ó ń lẹ́pọ̀ àwọn tí wọ́n nínú oko. Eléyìí ṣòro ẹ̀sìn, eléyìí ṣòro kìrìsìtẹ́nì, eléyìí ṣòro muslim, eléyìí ṣòro. Àsìkò ti tán láti kó nínú oko. Àṣẹ ẹ̀rú mọ́ àwọn ọmọ Yorùbá. We need total freedom. No more election in 2023. Nídìí èyí ìwọ ọmọ Yorùbá tó bá ti support movement wa yìí Ògúnlákà ló máa fi jẹ ọmọ Yorùbá tó bá gbẹ̀bọ̀dẹ̀ fún wa wípé àwọn ọmọ Yorùbá ibẹ̀ ni wọ́n kò ẹnu wa ti kò ìkọ́kọ́ fi rẹ̀ jù wá nìyẹn tó bá ti di next lesson ó máa jáde ní sí pé tó bá ti wọlé a máa sọ̀rọ̀ fún yín, tó bá ti wọlé a máa sọ̀rọ̀ fún yín, tó bá ti wọlé àwọn ọmọ yín máa lọ yọ máa níṣẹ́ irọ́ náà pa fún wa. A ti gbọ́ kò sọ́pọ̀ nídọ̀rẹ̀ mọ́ Yorùbá
ṣé ẹ rí ìkọ̀kọ̀ ṣẹ̀dùnú fẹ́yìn ọlọ́jà ní pé ẹ kọjá lójú títí ní sìn tó bá ti wọlé wọ́n máa wọ́ bíi àti kọjá wọ́n máa kọ́ ṣọ́ọ̀bù fún yín wọ́n máa ní ẹ̀rọ máa san 3 million 4 million yẹ́ẹ̀tì ẹ̀yìn ọlọ́jà tó máa dìde ẹ̀dẹ̀ lọ́mọ ní yunifásitì táì fún wọ́n mú wọn lọ tí kò síṣẹ́ fún eléyìí ṣọ̀rọ̀ òṣèlú o eléyìí ṣọ̀rọ̀ òṣèlú àsìkò ti tó ọmọ Yorùbá à ń lọ àṣẹrù ọmọ sábẹ́ àṣẹrù fúlàní wọn nídìí èyí ọmọ Yorùbá Muslim, eléyìí ṣọ̀rọ̀ Christian ní ìsinyìí ẹ̀wọ̀ wọ́n fi sọ wá tẹ́gbẹ́ lọ sí Dubai àwọn ọlọ́pàá tẹ̀ wọ̀ yìí àwọn ọlọ́pàá tẹ̀ wọ̀ yìí mọ́tò tuntun náà máa lè ìkọ́tà náà máa lè wò wọ́n nítorí pé tí wọ́n á tó ọ̀gá àwọn ọlọ́pàá à ń pàṣẹ gbèsè àwọn ọlọ́pàá máa gba tẹ́sí àwọn máa gba tẹ́sí ẹ̀wọ̀ wọ́n mílítìrì wa ọlọ́pàá wọ́n dàní wọ́n ẹ̀yin ọmọ Yorùbá stẹ́ẹ̀bà ti sọ̀tà tí wọ́n méjì ògbóró máa pa yín stẹ́ẹ̀bà ti sọ̀tà tí mẹ́ẹ̀ kẹ́gbẹ́rẹ́ ìkọ́ni ní òkè ẹrú à ń ṣiṣẹ́ bí ẹrú ọmọ aláṣọ wa owó wa kìsà ọmọ ẹlẹ́rọ wa owó àjẹdùnú ẹ̀yin ọmọ Yorùbá ẹ wá ń wọ̀rọ̀ ní ìsìn àsìkò tí ẹ wò lẹ́bà ló lọ yìí ṣé yẹn nínú lẹ́yìn kò sí iná kò sómi kò sọ́nà kò síṣẹ́ kí ló wá ń dìbò fún kí ló wá ń dìbò fún ọ ń lọ síbẹ̀ nítorí tara wọn ni báwo bá gbẹmí bá gbẹmí ẹ wò ó tuntun ṣẹ́kì omi tuntun ọmọ Yorùbá ẹjẹ gbàgbọ́ra kó nínú òkú ẹrú ẹjẹ jẹjẹjẹ fẹ́tọ̀ wa no more election 2023 bí UAPC bí UPDP bí ọdún ọ̀sẹ̀ political party àsìkò ti tó ẹjẹ àǹfààní ìsìn gbọ́dọ̀ tì mí kò síṣẹ́ kò sí kankan ìyá mi àtàlọ́ọ̀dà gbogbo àtàkọ́tà náà ó fi wọn lọ sí sùn ó ní káàkiri ẹni bá gbàgbé pé àwa ilẹ̀ ọ̀pọ̀lítà máa ń lò àwa ilẹ̀ ọ̀pọ̀lítà máa ń lò àwa ilẹ̀ ọ̀pọ̀lítà máa ń lò tó bá ti nà wá tán ó máa fi wá sílẹ̀ ni a nílò lọ sí ọ́fíìsì wọn a nílò lọ sí ọ́fíìsì wọn ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí ẹ má ti ká bọ́ nínú òfẹ́rú ẹ̀ka kó ló ka múnisì bí ẹrú ẹ wo ẹ má bẹ̀rù ẹni bọ̀dì kò sí ọkọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ wọ́n tí a bá pa mí wọ́n bá mú mi ọ̀gbẹ́ pẹ̀lú mi lọ ẹ̀yọ́ kí ló ṣẹlẹ̀ náà ṣé àìkú ìṣà lọ náà ni àwọn yẹn wọn tó tẹ̀lé títí tó bá ti máa wọlé ọmọ àlẹ́ wọn kúrò bẹ́ẹ̀ ọmọ àlẹ́ wọn máa sọ 3 million 4 million ní ṣọ́ọ̀bù ọ̀nà mo ní yunifásitì o tọ́pọ̀ náà bá ti jáde tán mo ní ẹgbẹ́ tèmi master degree lóní èmi tí mo sọ̀rọ̀ díẹ̀ sí ni mo ní ìyá mi àtàlọ́tà àlẹ́rọ̀ fi lè kò ní ṣiṣẹ́ ṣé ẹ rántí pàmò olóṣèlú àwọn ọ̀dọ́ náà máa ń lò tó bá ti lò wá tán máa fi wá sílẹ̀ ní 2020 ní no election tó bá kàdé lọ a máa pa wọn látẹ̀yìn níwájú náà àtẹ̀yìn tí wọ́n bá kàdé ní 2023 ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ òṣèlú PDP ọmọ Yorùbá ni mí wọ́n jẹ́ ṣiṣẹ́ tán láti jà fẹ́tọ́ mi tó bá mú mi lẹ́yìn tó pa mí lẹ́yìn thousands of people like me come out and we speak wọ́n tẹ̀yìn ìyàwó àti bàbá lajú sílẹ̀ bàbá lajú sílẹ̀ tí ìyá ìjẹba gbé ìjà ìrandíran ọmọ ọmọ wa mẹ́jọ wá nìyẹn àsìkò ti tó ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa muslim christian ìṣẹ̀ṣe ẹ̀jíjẹ́ ìgbà ẹ̀tọ́ yìí ẹ bá lè ká fọwọ́ brad yìí ògùn ni mo fi parí tí ó polisi àwọn àbá mi mi ìrówó rí o ìṣẹ̀jẹ̀bà ti bọ́bọ̀ mi ìrówó rí o checkit ẹ bá lọ bí akẹ́mọ̀ pàdé pé kọ́lọ́ṣèlú àgbẹ̀ òfin kọ́lọ́ṣèlú àgbẹ̀ òfin ti bá gbà ògùn lákàáyọ̀ṣù ẹ̀ tó lè jẹ̀bi rẹ̀ torí pé kí ni tí bá ṣe báyìí nìsín kí ni benefit àwọn ọmọ tèmi náà máa gbà lọ́jọ́ iwájú tẹ́ bá lọ sí lóyìnbó àsọ pé lóyìnbó náà yìí sì àsọ pé kò yìí sì owó dá jù wá lọ kò síná kò sómi kò sọ́nà tó bá ti fẹ́ kàǹpé ọmọ ìjọba ti wọlé ọmọ sọ̀rọ̀ fún ẹ̀wọ̀n náà kú ọlá àpáta sí kọlá kò dáa ọ̀nà òkè mẹ́kù kò dáa omi tó bá ti rọ́ sí omi wọn máa gbé gbogbo àná tó bá lè ti fẹ́ kàǹpé tó bá ti wọlé a máa ṣe fún yín a máa ṣe gbágbá a máa ṣe kòdò a máa fi níṣẹ́ lórí irọ́ náà ni lórí irọ́ náà ni sọ ẹ̀yin ọmọ Yorùbá nídìí èyí lóhùn yìí kẹgbẹ́ wọ́n ìkẹ́ máa gbà pé kí lélẹ́yìn sọ kí lákàlò ló sọ ó bọ̀ wọ́n bọ̀ àwọn là ń dédé ọ̀run máa wó
òṣòro ẹnìkan ni ẹ jẹ́ ká jà fún ẹ̀tọ́ àwọn ọmọ wa ẹ jẹ́ ká jà fún àwọn ẹ̀tọ́ ọmọ ẹ má jẹ́ kólóṣè wá fi agolo ráìsì kan tàn yín ẹ má jẹ́ 4 years agolo ráìsì ẹ má jẹ́ 4 years wọ́n ta fún naira ní ìsìn báyìí à ń kéde fún yín à ń sọ fún yín ẹ wò pé ṣó ń ṣe drama ni ẹ wò pé ṣó ń ṣe fíìmù ni ní ìsìn kò sáyè fún Fúlàní tá a bá lọ sí oko tá a bá lọ dáko Fúlàní máa pa wá ọmọ adébọ̀ wá tiwa wọ́n ti sọ wá tiwa di olóṣó wọ́n ti sọ wá tiwa di aṣẹ́wó káàkiri ọkọ̀ rẹ̀ fún wa ní nídìí ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ jí ẹ bá sùn arrest my case.